Ẹ̀yin olólùfẹ́ fíìmù Ògbójú ọmọ àti mọjọ́ tí apá kejì fíìmù Ògbójú ọmọ àti mọjọ́ tó máa jáde o. Ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù Ògbójú ọmọ. Àǹfààní tẹ́ ọ máa rí ni pé a ó máa notify àwọn subscribers wa tí fíìmù Ògbójú ọmọ tó bá jáde. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Ògbójú ọmọ. Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù Ògbójú ọmọ? Nǹkan tí ẹ bá rò pé ó máa ṣẹlẹ̀, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá. Nílé lóko lẹ́yìn odi, fíìmù Ògbójú ọmọ la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lénìí. Ìjẹ́ ẹ rò pé wọ́n máa padà mú àwọn Iron Lady ní apá kejì fíìmù náà? Nǹkan tí ẹ bá lérò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù Ògbójú ọmọ, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí lẹ́ẹ̀kan sí. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó dọjọ́ míì ọjọ́ ire.